ti kọrin ó yá ẹgbà tùpà wá ẹ wá wá Agogo Ayo. a tún kí káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. kókó ní ìròyìn náà rèé. arákùnrin fipá bá ọmọkùnrin ọdún 8 lò pọ̀ ní Jigawa. Gomina Peter Obi fún àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní mílíọ̀nù kọ̀ọ̀kan náírà. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ̀wọ̀n fún jíjà ọmọ ọdún mokanlelogorin lole. ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ẹgbẹ́ Nigeria Security and Civil Defence Corps NSCDC ti ìpínlẹ̀ Jigawa ti fi páńpẹ́ ọba mú ọmọkùnrin ọmọ 20 ọdún kan fún fífi ipá bá ọmọkùnrin mìíràn tó jẹ́ ọmọ ọdún 8 lò pọ̀ nílùú Jigawa. ọ̀daràn náà ni wọ́n fi páńpẹ́ ọba mú lẹ́nu lọ́lọ́ yìí lẹ́yìn tí ẹnìkan ta wọ́n lólobó tí wọ́n ti ṣe ìwádìí nílé ìwòsàn eléyìí tó fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni ó bá ọmọ kékeré náà lò pọ̀. lẹ́yìn ọ̀rẹyìn ọ̀daràn yìí jẹ́wọ́ sí ẹ̀sùn náà ó sì sọ wípé òun sábà máa ń fún ọmọ kékeré náà ní 20 náírà ní gbogbo ìgbà tóun bá ti fẹ́ bá a lò pọ̀. lẹ́lọ́yìn gómìnà ìpínlẹ̀ Anambra Gomina Peter Obi fi ìwé sọ̀wédowó 100 mílíọ̀nù náírà sílẹ̀ eléyìí tí wọn yóò pín fún àwọn 100 akẹ́kọ̀ọ́ tó gbégbá orókè láàrin àwọn tó kẹ́kọ̀ọ́ gboyè tí wọ́n sì jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ náà. Gómìnà Obi sọ wípé ìpinnu náà wáyé láti lè fún àwọn akẹ́kọ̀ọ́ yòókù ní ìwúrí tó péye tí wọ́n nílò láti tayọ nínú ètò ẹ̀kọ́ wọn. ó wáá fi òfin lélẹ̀ wípé kí wọ́n má ṣe fún ẹnikẹ́ni nínú wọn ní owó náà ṣùgbọ́n kí wọ́n san owó ẹnì kọ̀ọ̀kan sílé ìfowópamọ́ tí wọ́n bá ń lò kí wọ́n bá lè lò ó bó ṣe tọ́ àti bó ṣe yẹ. àwọn ọlọ́pàá orílẹ̀-èdè United Kingdom ti fi Chris Chidi Dineya ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́wọ̀n ọdún 3 àtààbọ̀ fún jíjà bàbá àgbàlagbà kan tó jẹ́ ọmọ ọdún mokanlelogorin nílùú Cambridge ní owó tó tó £100,000 lára àkójọ owó tó ń gbà fún ìsinmi lẹ́nu iṣẹ́. Dineya tó jẹ́ ọmọ 40 ọdún sọ fún bàbá àgbàlagbà náà wípé ó ta nínú tẹ́tẹ́ kan tí wọ́n ta nílùú Spain. bàbá náà sì gbà á gbọ́ nígbà tó sọ fún wípé yóò rí owó gọbọi kan gbà láìpẹ́. eléyìí ló mú kí bàbá náà máa sanwó fún Dineya lẹ́yìn táwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí. àwọn ọlọ́pàá ìlú náà ní láti gbàṣẹ láti ilé ẹjọ́ kí wọ́n bá lè rí àṣẹ gbà látọ̀dọ̀ ilé ìfowópamọ́ bàbá yìí kí wọ́n bá lè sanwó fún ọ̀daràn náà mọ́ lẹ́yìn tí wọ́n bá ti gba àjọ tó ní níbẹ̀. wọ́n rí ẹ̀rí wípé bàbá náà ti san ọ̀pọ̀lọpọ̀ owó fún Dineya wọ́n sì fi páńpẹ́ ọba mú un. ilé ẹjọ́ dá a lẹ́bi ẹ̀sùn náà wọ́n sì dá a sí ẹ̀wọ̀n ọdún 3 àtààbọ̀ gbáko. èyí ni òpin ìròyìn fún tòní. ẹ gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. arákùnrin fipá bá ọmọkùnrin ọdún 8 lò pọ̀ ní Jigawa. Gómìnà Peter Obi fún àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní mílíọ̀nù kọ̀ọ̀kan náírà. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ̀wọ̀n fún jíjà ọmọ ọdún mokanlelogorin lólè. àgbẹ̀lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. ètò sì ń tẹ̀síwájú ẹ bá wa ká lọ. ètò yìí ló ń rán wa létí èdè àtàṣà wa tó ṣe kókó.